tó dárúkọ dáàdì ẹ̀ ìjọ sọ wípé biological father àbọ̀ sọ the same thing náà ní sa ọ̀rọ̀ tó sọ náà ni mo fi sọ pé biology ló lè ṣoríire o ti fi àárọ̀ o ti fi ṣòfò o ti waste ọ̀sán definitely alẹ́ ò lè dáa kì í ṣe yes o fẹ́ dùn pẹ̀lú mi o fẹ́ yọ ẹ̀ṣẹ̀ o fẹ́ bá mi jà àbí ìwọ ilé yọ ọmọ managing director chairman managing director tó ń jẹun lábẹ́ àbí ayé ti tán your own is finished completely finished ní gbọ́dọ̀ yẹ bí iṣẹ́ yẹn mọ́ kí ni àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni sà. ntí àwọn board of directors tàjọ sọ nìyẹn bí àgbọ̀dọ̀ kọ́dà bọ́ bóyá bẹ́ẹ̀ di láti inú òyìnbó àgbọ̀dọ̀ rí ẹ bẹ́ẹ̀ mọ́ ìkejì ni wípé fún tó wá ṣe tó dárúkọ mi tó disrespect mi láàrin sọ́mẹ̀lì níbi kí mo wá dé ní yẹ̀yẹ́ that is count number one náà ṣe tí mi ò lè di sọ́mẹ̀lì kan sí wọn kẹ́ ok tí yẹ ọmọọṣẹ́ yẹ̀yẹ́ níye wà ló ẹ̀wọ̀n yẹn fún pé yẹ̀yẹ́ ọmọ tí mo fún wọn ní private nursery school private secondary school private university tó ẹgbẹ́ ìwé abilẹ̀ lọ́pẹ̀ ìwé rẹ̀ kà wà ló ẹ̀wọ̀n yẹn kótó méjì pé mo wá ní kó má dìde lórí ìdọ̀bálẹ̀ níbi tí mo ṣe ń bọ́ ẹ tí mo ń bọ́ yàrá yẹ ẹ tó ẹgbẹ́ níwó tó gbà lò fún yẹn lò fún bàbá ẹ that is count number 3 offence kẹta nìyẹn so from here on lọ cell láti cell on lọ sí court láti court wá jẹ sí ATM that is remand láti bẹ báyìí wọ́n padà sí court láti court báyìí wọ́n straight ni màá wá gbóúnjẹ fún ẹlẹ́wọ̀n mo promise ẹ lórí mi mọ́. àbọ̀rí bó ṣe sọ gbogbo ṣọ́ọ̀bù dàbọ̀ mi lórí ó kó gbogbo ṣọ́ọ̀bù mi tán àbọ̀rí ó rí ni ó mà ti fọ̀ kò mà sí ìkọ̀kọ́ nú ẹ̀ mọ́ tí ìbá tiẹ̀ ṣe ọpẹ́lọpẹ́ ṣáídà tó tà mí jí ṣé bíṣọ́ọ̀bù lọ́hùn lèmi ń jókòó sí èmi ò wo bíbá yìí aṣọ́bọ lórí burúkú yẹn ti fẹ́ bọ́ mi sí òwò irọ́ ló pa mí nígbà. Màámi ẹ ní sùúrù ẹ kà tẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ṣáídà ta yìí jiná ẹ dẹ̀ mọ condition yín o. wọ́n kò sí condition kankan sí mo wà kò sí condition ṣáká lára mi dá kí wọ́n ti torí condition kí lájú mi náà kí jẹ́kítà lù ọkọ̀ wọ̀ èmi kọ́ mi ní jẹ́kọ̀ọ́ lórí burúkú kan kó sọ mí jẹ́ du orin ilẹ̀ láyé mi nígbà. ẹ wo èmi fẹ́ máa lọ sí bank ṣe gbọ́. ó dà má wàá pẹ́ o ìwọ ni màmá dúró dè ṣọpọ̀ pé mo ní mítìnì láago 2 ìwọ mo dẹ̀ rí fojú jọ o má pẹ́ o ọmọ má ṣàǹfààní ọmọ lórí burúkú kan á lóun fẹ́ sọ ìyáhùn sí òwò láyé iṣẹ́ mi ẹ wò ọjà bí 10 ó kù 2 àrówó ọjà bí 8 ó kù 2 àrówó lórí burúkú má ṣàǹfààní. àti mi kí ló dé. ẹ ká sí. ó jàre ìyá mi ìwọ màmá wò ń tiẹ̀ o ojú òní tiẹ̀ mi ní wẹ́ẹ̀tì o ń bọ́ ló ti ń bọ̀ nínú oòrùn gangan yìí. ẹ wo ilé náà ni mo ti ń bọ̀ jàre. ṣé ò sí. ó wà o. wá jókòó. kí ló ṣẹlẹ̀. ẹ wo àǹtí mi ọ̀rọ̀ ọkọ mi ni o iṣẹ́ ọkọ mi ò lọ déédéé mọ́ ibi iṣẹ́ tó tiẹ̀ tún wà lẹ́nujọ́ mẹ́ta yìí bẹ́ẹ̀ ni ọmọ ọ̀gá ẹ̀ ìyẹn ọmọ bíi ọmọ 19 years ló wá síbi iṣẹ́ ló ń béèrè báwọn làwọn ṣe tagi báwọn làwọn ṣe ṣòwò báwọn làwọn ṣe gbá kóńtẹ̀ tó sọ̀rọ̀ báyìí ìgbà tí ló fi dá lóhùn ọmọ kékeré ọmọ pínísí ló bá tán o mo bá ní èrè kó lọ bá bàbá ọmọ yẹn ò yẹn ọ̀gá ẹ̀ pé bàbá yẹn wà discipline gan ó máa bá ọmọ ẹ̀ wí fún ni mo ṣe lè kúrò níbi iṣẹ́ nìyẹn. ó mà wá ga gan o nítorí pé ó tún lọ bẹ bàbá ẹ̀ ní kó fi ṣẹlẹ̀ kó máa lọ. ẹ̀gbọ́n mi bóyá lè kúrò níbi iṣẹ́ nìyẹn kò sí nǹkan kan mo bá ẹ lọ́wọ́. nígbà tó ọmọ bàbá yẹn fọ́ létí kí lọ́kọ ẹ̀ wá ṣe. mo bí o ó ní òun àwọn tó wà ń bẹ wọn ò jẹ́ kóun nà mú lọ́mọ tó máa wọ́ mọ́ra tó máa nà bí ẹni máa kú. òun náà dẹ̀ gba ọwọ́ tiẹ̀ ó gbé dání bẹ́ẹ̀ lọ́mọ tó yẹ kó sọ̀fọ́tí fún. ó mà wá ga gan o ó le o kí la wá fẹ́ ṣe báyìí. nǹkan tèmi kàn á rí yín fún ni pé nǹkan tẹ́ bá lè fi ràn wá lọ́wọ́ bóyá ìkan nínú àwọn mọ́tò yín tí wọ́n máa ń bá yín wà káàkiri kẹ́ ẹ bá mi gbé kan fún kó máa fi yẹn ṣiṣẹ́ at least tó bá ń deliver a máa rówó tá a máa fi jẹun bẹ̀ nǹkan tí mo wá rí yín fún nìyẹn. ìwọ́nú méjèèjì. irú béèrè mo ní ìwọ́nú méjèèjì ṣé bí tẹ́sí pàtó fún náà rẹ̀. eléyìí ṣé kò
ṣé bóun ni mò ń wò yìí ṣé bó gbogbo ìdí mọ́tò ló ti sọ̀kalẹ̀ tí ò sí níbi tó yìnbó ti bíúdì ẹ̀ gọ́gọ́ yìí ṣé bóun ni ṣé bóun rè gbogbo owó òyìnbó ti kúrò lára mọ́tò ìgbẹ́gbẹ́ ló ṣe sọ́hún. owó òyìnbó ti kúrò lára mọ́tò eléyìí. aláìmoore. ó kọ́ ló ṣẹlẹ̀ kí ló rí báwo ni. ẹ ṣe kò mà. ó kàn sọ wípé ọṣẹ pẹ́ǹtì ara ẹ̀ ni. yes ma. pé gbòòrùn láì gbogbo design tó wà lára ẹ̀. ó wà òkè gan gbogbo ara ẹ̀ ló balance títí kan dé àtiwájú. bẹ́ẹ̀ni ẹ́ńjì burúkú ló wà nú ẹ̀. ẹ́ńjì burúkú dámíkejì tó dáa ṣáṣá. ibi tó bá gbé lọ báyìí wàá mọ̀ kó gbọ́kọ̀ lọ. a tiẹ̀ tún yáyàn lára láti wà gan. ó tọ́ ni mo sọ ṣọlẹ́ ẹni tó ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó mọ̀kọ́ ló ń lò dáadáa bàbá tó ń wà táwọn ọmọ ẹ sọ wípé àwọn fẹ́ mú bàbá àwọn lọ sílùú òyìnbó àmọ́ ló dà kò burú kán ṣàrà bá mi páàkì pé mi ì ní wáyàn sí ṣùgbọ́n àwà fúnra wa ni àṣà nìyára wa jẹ òrè náà la máa ṣe fúnra wa òní mo ṣe ní ìwọ ni máa gbé fún owó ní kókó má jẹ́ kí àdéhùn wa kó yẹ o sọmọ pé ó ló máa ń bójú ọ̀rẹ́ jẹ́. owó ò lè dájà wálẹ̀ láéláé. tí wọ́n bá ń ṣe dáadáa fọ́kọ ẹ balẹ̀ kò sí wàhálà ọkọ̀ yìí ó máa padà di tiẹ̀ ni gbà bí mo ṣe sọ fún ẹ. ẹ ṣe gan ma ẹ ṣe ma ẹ ṣe ma. wo tá a bá ti ṣe tán kó wá dágbére o. ọlọ́mọ jẹ́ kó báyé mi jẹ́ èmi fúnra ara mi ti ń fojú mi ara mi rí pé mọ́tò ṣíṣe àwa mọ́tò rí ni tá a bá tiẹ̀ wá mọ́tò rí tá a bá ní kọrin ṣe bá rí tó ń lọ lójú títì sọ́kọ̀rì gbogbo táyà ẹsẹ̀ gbogbo ẹ̀ ló ti kúrò mẹ́yìn bí ọba máa wá mọ́tò tó wà máa gbádùn àfi kó ṣéǹgì táyà ẹsẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin àbẹ̀wò ni kọ́ndíṣọ̀n burúkú gan pàápàá àbúkọ́ là ń wò yìí síwájú rí àbẹ̀yìn. àárín ni ìwọ ọmọkùnrin yóò mà nítẹ̀lọ́rùn o. orúkọ mọ́tò rẹ̀ condition burúkú lélẹ́yìí condition burúkú lélẹ́yìí o. wọ́wọ́wọ́wọ́ jẹ́ kí n lọ dágbére fún ọ ká máa lọ. lọ́ọ́jú pẹ́ tó bá máa lọ lọ́jọ́. ẹ wo ẹjọ ẹ má bínú mò ń bọ̀ ṣẹgbọ́ ẹjọ ẹ má bínú. irú àgbákò wo lílé yìí sí kí ló tún ṣẹlẹ̀ sí mọ́tò ìdúró ọlọ́run ibo ni mo mọ̀ tí mo fẹ́ tọwọ́ bọ̀ lójú sí. ẹ̀gbọ́n dá wa lóhùn á níbi lọ. kíní kébù kan ni kébù kan wọ́n kanra wọn ní ẹjọ́ tó lọ́hùn. èwo ni gbogbo ránù yìí ń sìn. ẹ mọ́tò ṣẹlẹ̀ sísá. ọlọ́run tẹ. àní kébù kan kanra wọn níbi ọwọ́ ìsàlẹ̀ wọ́n máa ṣiṣẹ́ ń sìn. kẹ́mi dúró kẹ́ máa wéèsì táìmù ní ti mọ́tò yìí. bí o lè. ó ga gan-an. ẹ̀gbọ́n ẹ ṣe gàrí. kí ni gbogbo eléyìí sìn. no kébù kan ló ń kanra wọn bí yìí ń sìn. máa ṣe é sìn. kébù kan ni sáwọn bẹ́ẹ̀ dá mi lónìí ẹ tẹ́ pé ìgbà tẹ́ máa sọ ẹ sọ pé kébù kan ni anyway ṣá ọlọ́run bá yín yanjú gbogbo. òun náà ni mo ṣe ń kí yín gbà tẹ bọ́ọ̀lù yìí ti gbé ẹ ṣe gan pé mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bá yín yanjú ẹ. ẹ bọ̀ tó ọ̀nkọ́ ẹ wà náà ẹ tí fún mi lówó kọ̀kọ̀. bẹ́ẹ̀ kọ́ nígbà tẹ́ ẹ gbé mi débi tí mò ń lọ kí wá fún yín lówó àbí ẹ wò wọn ọkọ mi bẹ́ẹ̀. ṣé jó mi ni ṣe bí kébù ni bọ̀ 60 naira lájọ sọ̀rọ̀ ìbá níbi tí mo gbé yín dé gbogbo ìtókù kẹ́ débi tẹ́ lọ kò ju 10 naira lọ ẹ fún mi lọ́wọ́ mi náà. ok